bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. Akínyìn o ẹ̀yin èèyàn wa ẹ pẹ̀lẹ́ ẹ káàárọ̀ kíkà láàárọ̀ lẹ̀ ń wò ẹ káàsán kálọ̀sán ni ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ọdọọdún bí yóò máa dòní kò ní kan ẹ ní sunkún ọmọ o ẹ ní sunkún ọmọ o ẹ ní sunkún ọmọ o. Ní fásitì kan nípìnlẹ̀ Ọ̀yọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn lu akẹgbẹ́ wọn pa wọ́n lójú fóònù wọ́n tún lọ owó orí rẹ̀ ó tún transfer rẹ̀ kúrò níbẹ̀ wọ́n nà gan ni o ọmọ yẹn ti kú o ta lọmọ náà Alex ni o àní fojú sunkún ọmọ. Ẹ̀kejì ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ó sọ fún bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ Obíje tó le ju tíọ́rì lọ ó ní bàbá àgbà ń ṣe ẹ ti dàgbà. Àwọn gbólóhùn tí ń yọ lẹ́nu yín yẹn gbólóhùn wípé àgbà dé bàbá bá ti dé èyí ó sì máa sọ àwọn nǹkan kan tí ọ̀rọ̀ èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ o APC lọ sọ kí ló dé tí wọ́n sọ ọ̀rọ̀ ògúlùtù yẹn lu àgbàlagbà ẹgbọ́n bàbá wọ inú ìròyìn yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìròyìn míì láàárọ̀ tòní tó jáde ẹni tí ń sọgbè fọ́ba àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ ó ní àwọn àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ṣíàkì ẹ̀wọ́gilé Ṣíàkì gẹ́gẹ́ bí àpẹẹrẹ Ṣíàkì lọ́yọ̀ ẹ̀wọ́gilé Èkìtì Ṣíàkì ẹ̀wọ́gilé Oǹdó Ṣíàkì ẹ̀wọ́gilé Lagos Ṣíàkì kọ́mẹ́sì Ṣíàkì mọ́ ẹni kí ló dé tó ní sí Ṣíàkì mọ́ ẹsẹ̀ ẹgbẹ̀ntọ́sọ. Àbúrè inú ẹgbẹ́ òṣèlú Labour ó ti tú àwọn tó jẹ́ àwọn olóyè wọn ká nípìnlẹ̀ Ẹdó ó wá yan àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 17 17-man committee táwọn ẹgbẹ́ rẹ̀ yòókù rí àbúrè ló búre ẹgbẹ́ tó tún sọ nínú ìròyìn yẹn lónìí o. Bákan náà ilé ẹjọ́ ti sọ̀rọ̀ o Àdòbáyérò àtàwọn emir 4 yòókù ní Kánò ó ní Àdòbáyérò kí ni ìròyìn rẹ̀ yìí ó ní láwà nínú ó tún pera rẹ̀ ní emir ni bẹ́ẹ̀ ni ó yá tú láwà ní orí rẹ̀ tú kí ni ìrọ́wọ́ rẹ̀ ọlọ́pàá ó yá jọ̀pálẹ̀ láì ṣe Musa jọ̀pálẹ̀ ìbí méjì ẹni ní Àdòbáyérò àtàwọn emir 4 yòókù kí wọ́n mọ̀ pera wọn tí wọ́n jẹ̀mọ́ o wọ́n ní kí wọ́n kú ò kọ́dà ẹnìkan tó wá sọ̀rọ̀ Ọba Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tọ̀rọ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ Kánò olóòrò Àdòbáyérò máwọn ń Kánò kó kú o wọ́n ní ebi wọ́n tan èsì fún yín olóòrò rẹ̀ máwọn ẹ gbọ́ gbogbo rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Àjàyí Crowther University lọ́yọ̀ Ọ̀yọ́mọláàfin Òjó pàṣẹ kẹ̀mẹ́rì ọmọ Àtìbà ibi wọ́n ti ń kọ́ lówó pé kó gbowó pé wọ́n ti ń kọ́wọ́ fà pé kó dọ̀fà lẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè bá àdápọn kọ́mọ ọba aládé lè jẹ́ bẹ́ẹ̀ ni ọlágbára o. Ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Alex ní Àkù Àjàyí Crowther University làwọn akẹgbẹ́ rẹ̀ yòókù ni wọ́n lù ọ́ lọ́jọ́ alẹ́ Jímọ̀ ọ̀sẹ̀ tí ọkọ̀ jáì wọ́n ní kí ló ṣe wọ́n ní wọ́n ń wá fóònù kan rìn àwọn fóònù olówó iyebíye ni wọ́n bá wà wọ́n bá kà mọ́ ní wípé ńlójì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí lu Alex bí wọ́n ṣe ń lù ú ní kígbe jọ̀wọ́ ẹ̀fọ́ ńlẹ̀ làwọn kejì rẹ̀ ní ádà àwọn tí ń lù náà ádà nígbà táyè kan wọ́n nawọ́ sókè ìka mélòó rẹ̀ ọkà kò rí kà mọ́ 5 ló yẹ kó pè
ó ní 17 wọ́n ní ẹlẹ́ran ti fẹ́ tú wọ́n na Alex wọ́n na lálẹ́jọ́ Jímọ̀ tó kọjá yìí nígbà tí ó di bí ọwọ́ ilẹ̀ ṣú pátápátá bá taari rẹ̀ bọ́ta kó níbi wọ́n ti ń lò ọba bá jíta Alex kú o Alex kú o àní sọmẹ́nu o àní sọmẹ́nu o nígbà tí ó máa sọ̀rọ̀ alukoro fásitì Àjàyí Crowther Fẹ́mi Àtóyèbí ó ní òótọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àti pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ̀rọ̀ àtọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn ọ̀gá àgbà wọ́n ti fà wọ́n láwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n sì ti yọ ọkọ wọn kúrò gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ fásitì yẹn o wọ́n nítorí wípé wọ́n mú ìdájọ́ wá láti ọwọ́ ara wọn débi pé akẹ́kọ̀ọ́ kú mọ́ wọn lọ́wọ́. Àtóyèbí tún sọ̀rọ̀ o oníròyìn kan tí wọ́n ń gbé káàkiri wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ń bẹ níbẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí pọ̀ gan níbẹ̀ oníbẹ̀lẹ̀ ti róògùn bí orin Shina Peters níbẹ̀lẹ̀ ti róògùn níbẹ̀lẹ̀ ti lẹ́gbẹ́ òkùnkùn ó ní kò sẹ́gbẹ́ òkùnkùn lọ́dọ̀ àwọn o ó ní lọ́dọ̀ àwọn ọmọlúàbí lọ́wọ́ à ń bẹ̀ ṣùgbọ́n kò sí bí ojú sọ́mọ̀ ó ṣe funfun tó tí wọ́n ò ní rí dúdú kánnákánná tó wà ń bẹ̀ ilẹ̀ àwọn ọmọ tínú sì bí yìí o wọ́n láwọn ọmọ ọ̀hún tó ń fìdí fọ́gbáni tí wọ́n fi ń na Alex wípé ìwà Alex ojú fóònù ó tún transfer owó orí rẹ̀ nǹkan ṣe ọ́ ni wọ́n nà pa o àní fojú sunkún ọmọ o bó bá ṣe ń lọ ẹ̀ mọ̀ gbọ́ lórí Alex àwọn bàbá wa mẹ́nimẹ́ni bàbá wa màyàmáyà wọ́n ní sọ̀rọ̀ gbèsè ìsúnkù sínú ìgbésẹ̀ gangan ìdodo ìlàjì ara bá a bá káwọ́ òkè ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ burúkú sí bàbá o olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣé wọ́n ní wọ́n ń sòlé ìgbó àgbà wọ́n ní lópin ọ̀sẹ̀ tó kọjá yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wà níbi ètò kan ìlọ́wọ́ ń sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu àtẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ ó ní wọ́n gbá àwọn ètò kan wá ètò náà dá ṣùgbọ́n àsìkò tó gbé wá kì í sásìkò rẹ̀ wọ́n ní kí nìyẹn sà wọ́n ní àkọ́kọ́ owó ìrànwọ́ orí epo sábísìdì eléyìí tí wọ́n yọ sásìkò tó yẹ kí wọ́n yọ nìyẹn bàbá bẹ́ẹ̀ ẹ̀kejì owó dọ́là eléyìí tí wọ́n máa ń nípa sípayọ iye tí wọ́n ń tà ń bèrè o iye tí wọ́n ń tà lọ́rẹ́ o eléyìí tí wọ́n sọ ní oníye kan náà párálẹ́lì ó ní ṣé bó ṣe yẹ kí wọ́n ṣe tẹ́nì yẹn ẹ̀kẹta lórí bí wọ́n ṣe dájọ́ gbàgbà orílẹ̀-èdè olómìnira Nìjẹ̀ pé kàmídàánù ńlòkù yáàdèlé bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ó ní ìmọ̀ owó ìrànwọ́ orí epo ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní olòṣì àwọn èèyàn lè jẹ wá mọ́ ẹlòmíì kọ́dà kọ́ wá kẹrin wá kọ́tà half ìwọ̀n àbájẹ láàárọ̀ tí ọ̀jẹ̀ lọ́sàn-án gbọ̀dálẹ́ tó tún mú bisikíìtì àtomi ẹ̀pà àti gúgúrú wá kọ́tà nítọ́jà nìyẹn ọlọ́pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò nílò láti béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ bó bá má golo mílíkì lọ́wọ́ wọ́n máa béèrè pé sọ̀ọ̀sà àìsàn ni èèyàn gbọ́dọ̀ mu mílíkì bó fi gbádùn ara ẹ̀mí rẹ̀ aláìsàn nìkan ní mo bá yìí nígbà sọ̀rọ̀ yẹn látòrí ahọ́n Kẹ́hìndé Akínyẹmí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fóòbìjì lórí ọ̀rọ̀ ìròyìn kì í sọ̀rọ̀ délẹ̀ ní Bàlá Ibrahim ìjókòó bí ẹni wakọ̀ Ibrahim bá sọ̀rọ̀ ó ní bàbá ni bàbá wa o olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó lágbà rẹ̀ ó níbi tágbà ká olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ mẹ́nìyàn wọ́n ní kí ló wí ó ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́yàn bá ti ń dàgbà
ó ní àwọn nǹkan kan máa wálẹ̀ lára èèyàn. Mo ní bàálà irú òwe wo ló ń pa yẹn sọ́básanjọ́? Ó ní bó ṣe rí nìyẹn. Ó sọ̀rọ̀ gbẹgẹdẹgbẹ ọ̀rọ̀. Ó ní kì í ṣe ìṣèjọba Tinubu nìkan l'Ọbásanjọ́ sọ̀rọ̀ rẹ̀ sí. Ó l'Ọbásanjọ́ dàbí àgékù ejò tí ń sọ̀rọ̀ bí agbọ́n. Ó nígbà tí wọn ò ti gé bàbá ó ti tọ́ta àmọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Ó ní bàbá bínú sí Jonathan yóò máa sọ̀rọ̀ sí. Ó ní bàbá bínú sí Buhari yóò máa sọ̀rọ̀ sí. Ó lélẹ̀ náà kò lè yà wọ́n lẹ́nu. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ọmọlúàbí òun ka bàbá kún ọkà kún bàlábàlà bàlábàlà Brian. Ó ní ṣùgbọ́n àgbà ti dé sí bàbá ní tí bàbá ń sọ lẹ́nu. Mo ní ẹ̀ tó wí. Ó ní bẹ́ẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀. Ìròyìn mi rèé o níbi tágbèfọ́ba àgbà tó tún ṣe mínísítà fẹ́ka ètò ìdájọ́ ọmọọba Látìfù Fàgbémì Ẹ̀ṣẹ̀rìn tó tún sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé ọjọ́ Monday. Ó ní ẹjọ́ náà kí ni pàtàkì ṣẹ́ẹ̀kì àwọn àjọ elétò ìdìbò ìpínlẹ̀? Kí ni pàtàkì yín? Ẹ̀yin gangan náà ni àgbépo lájà kò dàbí ẹni tó gbà lẹ̀. Ẹ̀yin náà ń gbà lẹ́nà ó. Wọ́n ní ó ní bẹ́ẹ̀ ni. Ó wá níbi ètò kan tó wáyé eléyìí tí lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà kejì orílẹ̀-èdè wa Nàìjíríà House of Ref eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá. Ibẹ̀ ní Fágbèmí ti sọ̀rọ̀ tó sọ́kẹ́tì ọ̀rọ̀. Ó ní ẹ máa wọ àwọn gómìnà yìí ṣé ẹ rántí pé òun ti gbé wọn lọ sílé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè Nàìjíríà ló kọ ìjọba Bọ́lá Ahmed Tinubu. Wọ́n kò wó fún yín. Kí ló dé gan báyìí? Wọ́n kówó fún yín. Ẹ wá délé ẹ wà fúnjọba àbílẹ̀ lówó. Gbogbo ọ̀nà tó wọkọ̀ gbogbo ọ̀nà tí bẹ lágbolé wáyé ládàáda. Ẹ wà mẹ́sàn-án gbòòrò títì ẹ mẹ́sẹ̀ ọ̀nà agbolé wáyé ládàáda. Kánsílọ̀ ó dàbí pálú ẹ bí ẹni tó ń fọ́nù la. Alága ìjọba àbílẹ̀ dàbí toothpick. Gbogbo wọn ò lè rówó sẹ́ kankan. Wọ́n wà kọ́wọ́ fún yín owó tó yẹ kó máa bọ̀ láti Federation account kó bọ́ sọ́dọ̀ tí wọn náà jọ̀bọ́ síbẹ̀. Ẹ ṣọ́ra yín. Fágbèmí bínú tán. Wọ́n ti gbẹ́jọ́ náà lọ ilé-ẹjọ́. Ó wá ń ṣàlàyé ó ní ẹ wò ó. Ṣéèkì náà tí wọ́n ní kó ṣètò ìdìbò. Pẹ̀lú náà wọ́n fìdí gẹ̀ẹ́rù nígbà bá wá dọjọ́ bò. Wọ́n wà máa ní ẹ̀yà àṣetò ìdìbò tó mẹ́yà lórí o. Oníta ni ọ̀sẹ̀ mọ̀ pé gómìnà tó fún ṣẹ́ẹ̀kì lówó òun náà ni ó sọ fún pé bíbá ẹni kó lùlù sí ni. Oníbàbà ṣe é kó má sì ṣẹ́ẹ̀kì mọ́. Ètò ìdìbò ìjọba àbílẹ̀ INEC ọmọ ṣe. Ó níyẹn ló mú yẹ̀ṣì o. Ó gbà lórí rẹ̀ báyìí. Ẹ̀já máa wo fíìmù yẹn bọ̀. Ìbìrì ni ọjà sí. Ìyẹn bẹ́ẹ̀ àwò gédéńgbé. Ìròyìn mẹ́rin lẹ́kọ̀ọ́ àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ẹ̀rọ dẹ̀dẹ̀ mẹ́jà. Ìlú tó lóko tó tún lọ́ṣà. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ o ní Ìpàjà. Ìyára Ìpàjà wọlé. Abẹ́lẹ̀ òkú bí wọ́n ṣe máa polówó bẹ̀rẹ̀ yẹn. Bàbá ní tójú mọ́ wọlé o. Ìpàjà wọlé. Àgọ́ ọlọ́pàá ti bẹ ní Ìpàjà. Wọ́n ní ṣe làwọn ọlọ́kadà dó. Ọ̀tọ́gbọ́rò níye ni wọ́n lọ bá wọn lágọ̀ọ́ ọlọ́pàá pé àbí káwọn ọmọ ìyá yín jẹ ni. Ìjọba dé. Wọ́n ní kí ló fàjà. Wọ́n ní àwọn ọlọ́pàá lọ́gọ̀ ọlọ́pàá yìí wọ́n ti gba ọ̀kadà wọn tó ti pọ̀ tí wọ́n ti gbẹ́sẹ̀ lé. Inú wá bí àwọn ọlọ́kadà. Wọ́n ní béèyàn bá lé ewúrẹ́ títí tó lè kan ògiri ewúrẹ́ a máa gbó bí ajá o. Wọ́n lè làwọn wá gbó bí ajá. Àmọ́ níbi ìṣẹ̀lẹ̀ yìí èèyàn méjì kú o. Èèyàn méjì kú ọ bá ṣẹlẹ̀ yẹn lọ ní Ìpàjà. Wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ tó wá fẹ̀hónú hàn. Wọ́n wá gba ìbọn léwọ́. Eléyìí tí wọ́n ṣe lágbèlẹ́rọ wọn rí lọ́wọ́ wọn. Wọ́n láwọn àfọ̀kúgò gbọ́n
àwọn gun ẹni àwọn gun ẹni nì àwọn gun ẹlẹ́yìn àwọn gun ẹnikùn àwọn gun alátẹlẹsẹ̀ ìwọ ni ó fi dúró òní lè jókòó kó òní lè sùn wọn láwọn ọmọ sọta àwọn náà bá gba kẹ́ni yẹn lọ́wọ́ wọn ọlágbára gẹ́ o Ùdẹ́yìn ẹni tó já lukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ó fìdí rẹ̀ múlẹ̀ ó lóòótọ́ ló ṣẹlẹ̀ ní Ìpájà police station ọlọ́ṣẹlẹ̀ o ó ní ṣùgbọ́n wọ́n ti mú àwọn èèyàn kan bó bá ṣe ń lọ ẹ mọ̀ gbọ́ ọlọ́mọjà àríwá àlá o inú bíbí wọn ọ̀bẹ̀ oríṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ọ̀bẹ̀ lọ́wọ́ ó dorí adẹ́tù abìwà pẹ̀lẹ́ àìsí ìkéré amẹ́lẹ̀ ìbínú ìjà nìkan láàrin ìjà o bó ti jẹ́ èèyàn sì lè jà ọba ti lágbára ẹ̀ ẹ̀jẹ̀ bó ti jẹ́ lágbára bẹ̀ẹ́ báwo wá mi dé bàdàn tẹ́ ẹ̀ bá mi lé Kánò ní mọ́ wa o Kánò ní mọ́ wa o Kánò ní mọ́ wa o ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn emir níbẹ̀ ọmọ tó lágbára lánàá nígbà tí onídàájọ́ Amina Aliyu tó ń sọ fún Àdóbáyérò emir Kánò àná tí wọ́n ní kó kú olóróyè pé kí ni bẹ lórí rẹ̀ yìí ó ní lágbàní ni lágbàní ìwọ fẹ́ fi kírun ní àbókúra ẹlẹ́mìà olówó fi kírun tẹ́mìà ó yà tù ìlótúláwà ní àbọ́jẹ́ ni ẹni òtúláwà ní orí rẹ̀ kọ́mọ́ pera rẹ̀ lẹ́mí àmọ́ o àti àwọn emir mẹ́rin míì ẹ má gbọ́kọ̀ wọn o emir Bichi Rano Gaya àti Karaye wọ́n ní gbogbo emir márààrún yìí ẹ má pera yín lẹ́mí àmọ́ wọ́n ní ẹ ṣe sùúrù ẹjọ́ dunú oṣù kẹfà ọjọ́ kọkànlá oṣù kẹfà nígbà tí wọ́n máa gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ ọlágbára púpọ̀ bákan náà ni wọ́n ní kí Àdóbáyérò kó kúrò ní ààfin emir àbí tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ààfin o Hussaini Gumel ẹni tí wọ́n ń ṣe kọmíṣánná ní ọlọ́pàá níbẹ̀ ní Kánò ó ní àwọn gbọ́ròyìn kan páwọn kan fẹ́ lọ rèé sun ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kánò wọ́n ti dá wàhálà lẹ̀ bí wọ́n ṣe máa lọ rè sáwọn rè inú ilé ìyá wọn lẹ́yìn bá bẹ̀ jábùyá rẹ̀ wọ́n mu wọ́n ní bí wọ́n ṣe máa ṣàwọn náà bí gbèyàn bá fi síbi gbé aláràn nínú sàṣùn wọ́n máa gbé wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni ó ní ẹ má sọ̀rọ̀ àtọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ má tìrá ẹ o ẹ má gbìyànjú bẹ́ẹ̀ o Gumel ló sọ bẹ́ẹ̀ nígbà tó náà máa sọ̀rọ̀ igbákejì gómìnà ní Kánò Aminu Gawasho Abdulsalami ó ní ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀wọ́ òun bẹ̀yìn ni ooru Àdóbáyérò máwọn ní Kánò àwọn oníròyìn níjọ Excellence ní èsì onírúurú bá ń kọ́ làwọn ń sọ ó ní ooru rẹ̀ máwọn kókó ní Kánò torí pé tó bá máa ń dà lóru àwọn ọ̀fẹ́ o kọ́mọ́dà wàhálà sílẹ̀ ní Kánò ọ̀rọ̀ Kánò yẹn season fíìmù ni o kò títàn wọ́n bá ti ń lọ ànìjó tí yóò di sí i ó yá lọ tẹ subscribe sí títẹ̀ ẹ̀ka rẹ̀ ẹ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ẹ láìkì rẹ̀ bó bá dọ̀la tuntun láàmú wá lágbára lọ́hùn ẹ̀yin ò ní kú àwọn ò ní kú.